jẹ́ kí n yẹra fún gbà yẹn tí mo wá yẹra fún sí, all of you are now analyzing the video, calling me all sort of name. Ọwọ́ epo lọmọ aráyé bá ní lá, ọmọ aráyé kì í bá ní láwọ̀ ẹ̀jẹ̀, ìgbà ṣòro làmọ́ rẹ̀. Ìgbà ṣòro for what? Ṣọ́lé mi àtàlájà jà ni. Ṣé mi àti Túndé jà ni? I left this page also. Did I make a public video? I didn't do a video for today's page. I didn't write him a letter. Why are you people behaving this way? Kí ló ń ṣe yín? Ẹ̀yin tèmi, arábìnrin tí a mọ̀ sí Alátìsé jáde wá sọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń kọ̀ndẹ́mù rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jáde sọ wípé òun ti padà lẹ́yìn arábìnrin tí a mọ̀ sí OJUABE. Ìdí nìyí tí arábìnrin fi jáde wá sọ̀rọ̀ ó kébàjẹ́ rẹ̀ síta wípé kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi fẹ́nu ìbàjẹ́ lù òun wípé ohun tí òun ṣe kì í ṣe nǹkan tó burú láéláé. Mo kúrò lórí page alájà, orí page OJUABE because reason tí mo ṣe kọ lẹ́tà tí mo dẹ̀ ṣe video, you people should sit down and think deeply. I am one of the directors in the OJUABE Foundation, the non-governmental organization, the NGO. Ronú. I do okay before you toast your girlfriend. I be my friend. That toast show. Oh, make it official. As Sister Balogun ẹjọ́ má bínú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní ẹjọ́, mo respect yín gan. Mo respect yín. Allow me to ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. Mo mọ̀ pé mo disappoint yín, but let me just do this thing for my sanity's sake. Àti December 25th, tí ìjà yẹn ti bẹ̀rẹ̀, ẹ bèrè lọ́wọ́ àwọn tó close mọ́ mi tí bá jẹun báyìí mò ń bì ni. Tí bá jẹun sínú mi báyìí, màá bì ni. I told you that I am an empath. That is why I ṣe rí mi tó yẹ pé mi kì í bá yàn jà. Tí bá ní heated argument pẹ̀lú ọkọ mi nínú ilé kó tó dilẹ̀ ṣú, mo ti parí ẹ̀. I'm not joking. Mo ti ya scan lẹ́ẹ̀mejì láti December 25 dé ní. Good morning alájà, Ọláìtàn. Tí ìjà yẹn ti bẹ̀rẹ̀, tí bá jẹun báyìí, mò ń bì ni. Inú mi ò gba oúnjẹ mọ́. Inú mi ò gba oúnjẹ mọ́. Ṣé ẹ fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀? Wọ́n ní mi associate mọ́. And you're analyzing my video. You don't think about my own health because you don't care. You people don't care. And you made only suffer, but this is what I'm passing through. Just because I got involved in someone that is not my own fight. Tiba jẹun, won't be ni. Láti December 25th yẹn. My stomach kò lè gba oúnjẹ mọ́. I am mo. So mama what's on the TikTok mama maja. And I make a public video for the organization, for the ẹ̀yin tí ẹ bá rí mi mọ́ lórí page yẹn, ẹ̀yin náà lẹ lọ máa fi mú filẹ̀, lẹ lọ máa sọ pé mo ma láti ṣe ń bẹ̀ mọ́, mo ma láti ṣe ń bẹ̀ mọ́. Tí bá sùn tí mi bá jí mọ́, ẹ máa sọ pé ó tẹ̀ tí wá kú o. Mama mi ẹ jọ̀ọ́ Sister Balogun ẹ jọ̀ọ́, torí Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n sọ tèmi ẹ jọ̀ọ́. I have had it to the brim. Mi iṣẹ́ ni tó máa ń jà. Until last week, mo ti bẹ̀rẹ̀ sí ní constant headache. Mo check BP, check blood sugar, check everything. Kí ló ṣẹlẹ̀? Ẹni àtẹnitẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yà àjà. We don't fight, we don't have issue. But I want